ta'ala wípé kọ́mọ́sà mú wa dó lórí dédé, kó fi ẹsẹ̀ wa lénà ọ̀nà àánú òun Ọlọ́run àti ìkẹ́ àti àforíjìn rẹ̀. Kó bá ní ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ f'Ànábì Muhammad, gbogbo àwọn àfẹ́sìn látọ̀dọ̀ àwọn sàhábà Nábì táyé ń jàǹfààní mímọ̀ òdodo àtojúlówó mọ̀ lára wọn, kọ́lọ̀mọjọ kọ́lọ̀bá ní kẹ́ wọn, kọ́lọ̀bá ní ṣàlékún ìkẹ́ rẹ̀ fún wọn, kọ́lọ̀bá ní san wọ́n lẹ́san dáadáa lórí àgbékalẹ̀ tí wọ́n gbélẹ̀ táyé wọ́n ṣàǹfààní lára wọn. Ẹ̀rí tí mo fẹ́ bára wa sọ láṣálẹ́ tẹ̀lé dídá àkókò tá a wà yìí, òun náà ni ọ̀rọ̀ ń pa nǹkan méjì tí mo rí. Alákọ̀ọ́kọ́, ó jẹ́ ohun tó bà nínú jẹ́. Ẹlẹ́ẹ̀kejì náà ò ṣàyèmọ́ báyàn nú jẹ́, kò dùn yàn nú. So ó wá jẹ́ ìlú tí ó jẹ́ tágẹ́ẹ̀tì ọ̀tá gangan ló ti wá ń ṣẹlẹ̀. Torí ìntàfẹ́jọsọ yìí, ẹjá jọ fi ojú bó ní Ìlọrin ṣe wà, ẹjá jọ fojú rẹ̀ wò láàrin àwọn ìlú tó kù. Ẹjá jọ fojú orúkọ wo gan ni wọ́n ń pè lọ́rin. Ẹjá jọ fojú pàtàkì wo gan ni Ìlọrin ní, kájọ fojú ẹ̀ wò. Gbogbo tí mo kà á lẹ̀ látòkè délẹ̀ yìí, a rí pé ní kò sí pàtàkì gan, kò sí orúkọ kan, kò sí iyì kan, kò sápọ́nlé kan tí wọ́n fẹ́ àtáàsì mọ́ Ìlọrin, àbí tí Ìlọrin sọ pé òun ní tó tayọ ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Tó bá ṣe wípé bí Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá bó ṣe tẹ̀ lọ́rin tó fi ìdí àpẹ́ tẹ́ ṣe ààyè òòṣà, Ọlọ́run ò jẹ́ káfà límì ọwá tí ọwá lágbára àti kọ́ńkànà àwọn àfóòkè súnà àtàwọn àfáà mi ńlọrin tí wọ́n ti wà ń bẹ̀ kó tó rí páfà límì dé ni. Ó ṣeé ṣe kó ṣe wípé inú Ìlọrin gan ni ìjà Yorùbá nation ó ti bẹ̀rẹ̀. Àmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ti ṣàdéhùn wípé òun lòun gbé ẹ̀sìn òun kalẹ̀, òun lòun gbé ìmọ́lẹ̀ ìsìláàmù kalẹ̀, ẹnìkan ò lè paná ẹ̀, ìsìláàmù ni ó máa borí. Àdéhùn rẹ̀ ló múṣẹ lórí pé gbé àfáà límì dìde papọ̀ máwọn àfáà tí wọ́n wá ń lọ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ṣiṣẹ́ pọ̀. Irú tó ṣẹlẹ̀ nílùú ní gbogbo ilẹ̀ Yorùbá kò sírú ẹ̀, ní tí wọ́n ìpínlẹ̀ rẹ̀ kò sírú ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. Ìtọ́ jẹ́ ọ̀làjú àkọ́kọ́ ń bẹ, kìí sọ̀làjú àkọ́kọ́ fún gbogbo ilẹ̀ Yorùbá tó kù. Àmọ́ kó tó wá di pé ọ̀làjú wọn wá sojú dé tí ó wá ní lójútùmọ́, táwa fẹ́ kán mọ́ fún wa níyì ìtàná nígbà táwa gan bá ti bá sọ yìí nílẹ̀, èyí náà mọ̀ fáwọn àkejì táwọn ọmọ pè yìí. Nígbà táà bá ń retí pé ní báyìí la tó lójú ayé, báyìí la ṣe tó lójú ayé, báyìí la àwọn tó bí wa bí wọ́n ṣe rí rèé. Nígbà táwa ti ṣe kí ni o, táà ti jìnnà, táà ti ré pátápátá kúrò lójú ọ̀nà nì, táwa fẹ́ máa kílèmù tí èṣe tiwa mọ́ra wa. Èyí ò lọ fa irú àwọn ìjáde tí mo jáde yìí. Ẹlòmíì lè ní ó ṣe wá connect àwọn àgbàlagbà ńlọrin. Orí tíwọ náà bá dẹnu tó lójú tó mọ̀ràn wò, ó rí pé àgbàlagbà lánàá, àgbàlagbà lénìí, Ọlọ́run jẹ́ kágbàlagbà ó tán. Àmọ́ ọ̀rọ̀ náà ti ń yàtọ̀ sí bá a ṣe mọ̀. Ó ti di wípé ká gbogbo wa lápapọ̀ ká pera wa lákìíyèsí ni. Torí àwọn agboolé kan ti wà tán ti ń dàgbà sókè báyìí nísìnyí, kìí ṣe wọ́n ẹ̀ṣẹ̀ wà. Àwọn tán padà ń dàgbà ń bẹ̀ tán ń jó lórí tán ń jẹ́ aṣíwájú ń bẹ̀, nǹkan míì ní bẹ lọ́wọ́ wọn. Kódà ilé míì, ilé àfáà lẹ́ẹ̀mọ̀ pé, ọmọ míì, ọmọ àfáà lẹ́ẹ̀mọ̀ pé, ẹlòmíì fúnra rẹ̀ gan bóyá làkọ́kọ́ àfáà ń lé wọn, àbí ọmọ kéwà àfáà gbà náà lẹ́ẹ̀mọ̀ pé wọ́n. Àmọ́ tí ń tọwọ́ wọn jáde wọn bá nínú jẹ́ ni. Ihun méjì ni mo mú wá lálẹ́ yìí tí mo sọ lẹ́ẹ̀kan. Nǹkan alákọ̀ọ́kọ́ ń bẹ, òun náà ni táwọn èèyàn wá ń ṣí ẹ̀ káàkiri. Lénìí tí mo bá pàdé, ó tó bí èèyàn bíi 4 sí 5. Mi ò sọ péjì o, ó tó bí èèyàn bíi 4 sí 5 tí mo rí tí wọ́n ṣí ẹ rẹ̀. Kí ni nǹkan náà? Àwọn àkójọpọ̀ obìnrin kan, bóyá ọkùnrin náà ń bẹ ńbẹ̀ o, ó dà pé ọkùnrin ń bẹ ńbẹ̀.
wọ́n ní àwọn kan sọ wípé ní àwọn tí wọ́n ṣí rẹ̀ àwọn kan sọ wípé àwọn akọrin ṣọ́ọ̀tì ni wọ́n, àwọn kan sì sọ wípé dìpátímẹ́ǹtì kan ni wọ́n nínú àwọn school nínú àwọn ilé ẹ̀kọ́. Ju gbogbo ẹ̀ lọ bí tèmi ń lọ kọ́hún kí wá ni wọ́n ń kọ orin Alhaji Ibrahim Labeka àtorin Alhaji Suleiman Sarumi tí wọ́n fi kí Ìlọrin ni wọ́n ń kọ. Alákọ̀ọ́kọ́ gèrè àlímì ọmọ gèrè àlímì báríkà láàríra wà ibùdó náà ti kọ́. Ẹlẹ́ẹ̀kejì Ìlọrin ni wàláhì Ìlọrin ni. So wá wo ohun tí wọ́n ń kọ òun, wo àwọn tó ń kọ, wo nǹkan tí wọ́n sì ń play lábẹ́ rẹ̀ èyí wèé ni. So ọmọ Ìlọrin ò wá rí nǹkan méjì ṣe sára kí inú àfikún kan mọ sí ẹ rẹ̀ ipe anthem àwọn Ìlọrin Ìlọrin anthem ni wọ́n ń kọ yìí. Sórí lójú pẹ́pẹ́yẹ ló ti rò pé bóyá àṣà àwòdì ń róhun níri kánnakánná, kò mọ̀ wípé àṣà àwòdì gbọ́mọ wípé kánnakánná èkó ọmọ rẹpẹtẹ lẹ́yìn. Kánnakánná èsì ìsì ẹyẹ tán máa ń dàgbà dúdọ kàwábálẹ̀ fún tí máa ń jẹ wájú ilé olówó rẹ̀. Ọ̀gbọ́dé tó ń wè wọ́n pa. Lójú pẹ́pẹ́yẹ ló ti rò pé àṣà àwòdì ń wò òun níwò kánnakánná torí pé òun náà dúdú ní funfun láyà. Kò mọ̀ pé àṣà àwòdì gbọ́mọ̀ wípé mọ̀ tanra rẹ̀. Àṣà àwòdì ṣe kí ni o kìí ṣe ẹyẹ tí máa kó ọmọ rẹpẹtẹ lẹ́yìn èyí wèé ní, kìí sì ṣe ẹyẹ tí máa gbélé olówó tán máa ń bu ọkà bàbà tàgbàdo fún. Gbogbo ayé náà bá pẹ́pẹ́yẹ gbé káàkiri wípé ní kọ́dà àṣẹ ìgbọ́mọ rẹ̀ àṣẹ ìgbọ́mọ pẹ́pẹ́yẹ irọ́ ni o. Àṣà ń gbé ọmọ pẹ́pẹ́yẹ dáadáa tó o bá nígbàgbọ́ nílọ àpò. I'm telling you from a reliable source. Mo ń bá ọ sọ̀rọ̀ ní nǹkan tó dá mi lójú tí mo mọ̀ dáadáa pé àṣà ń gbé ọmọ pẹ́pẹ́yẹ. Òwe ni mo pa ó sì ní ìtumọ̀ bẹ́ẹ̀. Lójú tiwa làwa ń wò pé ní àbẹ́ẹ̀ rí nǹkan orin Ìlọrin náà bá wa kọ òun. Àwọn tí èso ọmọ Ìlọrin gan mọ iyì Ìlọrin, wọ́n ní ìfẹ́ Ìlọrin, mọ pàtàkì Ìlọrin, wọ́n tá bá wa kọrin rẹ̀. Ta ni ń bá yín kọ? Àwọn mọ̀ wípé àwọn ti bá yín du ọ̀rọ̀ hijabu ẹ borí. Ó dà pé wọ́n rò pé hate hijabu ni wọ́n mọ̀ wípé ẹ kàn sùn. Bí ìjọ mùsùlùmí ayé ṣe rí náà nù ni, ìjọ mùsùlùmí máa ń sùn níwọ̀n èkú. Wọ́n rò pé bóyá ẹ sùn. Àwọn gbọ́rọ̀ hijabu jáde wọ́n náà wo tí wọ́n fà. Aseyid Lukman Ìsàlẹ̀ Kòtò kọ́nà bá ti ṣe dáadáa fún wọn. Nínú àwọn tí wọ́n dìde dáadáa tí wọ́n dẹ̀ gbìyànjú tí wọ́n ṣe information yẹn wọ́n dẹ̀ gbìyànjú dáadáa ni wọ́n kọ́nà bá ti ṣe dáadáa fún wọn. Àmọ́ àwọn tí wọ́n rí pé ní ọ̀rọ̀ hijabu yóò ti tán lọ́wọ́ yín. A rò pé ńgbà táwọn kan ti ń takò nù yín bóyá ẹ̀ bá a lọ́mọ́ ni àwọn àgbàbí ijó náà wọlé. Wọ́n mọ̀ pé ẹ mọ̀ ń pa ijó dáadáa. Wọ́n mọ̀ pé ọmọ Ìlọrin láìkì ijó. Ọmọ Ìlọrin láìkì ijó. Ordinary pé wọ́n ṣe graduation ní school lásán, ní primary school àbí secondary school àbí university gẹ̀ pẹ̀lú wọ́n tún gbélù wọ́n gbórin wọ́n tún mọ̀ fan àdìgẹ́tà àbí kí wọ́n máa ń pè bínú o èmi ò mọ̀ kó àwọn kí ní dáadáa ni o. Wọ́n máa fan yín káàkiri wọ́n mọ̀ pé láìkì ijó gan. Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an Allah ni walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum. Èé ṣe tó ṣe pé ní gbogbo nǹkan tí Ìlọrin ní pátápátá orin àtijọ́ àtìlù ni wọ́n ń bá yín kọ́ ńbẹ̀ wọ́n bá yín ṣe nǹkan mi. Ibi tó ń fẹ́ kákọ́ gbà wọlé nìyẹn. Ọjọ́ wo lórin àtìlù wá di pàtàkì Ìlọrin? Àṣẹ òṣàṣì lisambo ẹ̀gbọ́n tí wọ́n sọ ni. Wọ́n sọ wípé àwọn ọmọ wa mùsùlùmí o wọ́n dọ̀mọ oníjó. Àwọn kan ni wọ́n kọ wákà wọn náà àmẹ́nu wọn làwa ti gbọ́ lọ́pọ̀lọpọ̀. Àwọn àgbàlagbà àfáà ńlọrin náà mọ̀ kọ wákà ni. Àwọn ọmọ wa mùsùlùmí o wọ́n dọ̀mọ àtẹ́wọ́. Ẹ dákun àtàtẹ́wọ́ àtijọ́ lóde ní ìbáyìí nísìnyí ǹjẹ́ kò ti pẹ̀lú nǹkan tẹ́ẹ̀lé mọ́ ìlóde àfáà ńlọrin?
báfa mùsùlùmí àfa àgbà ńlọrin bá ń sinmi rẹ̀ ń yàwó ẹ mọ̀ rí páwọn olórin àwọn onílù bẹ́ńbẹ̀ tí wọ́n ń jó gidigidi tí wọ́n ń kọrin. èyí lọ lẹ́ẹ̀kejì tí mo fẹ́ mú wọlé, mo rí fídíò kan náà lẹ́ẹ̀kejì ọkọ ìyàwó àti ìyàwó, ìkànnù ajánásì ìkànnù àwọn àfáà lánàá ńlọrin ni, àfáà àwọn ti kú. ajánásì rẹ̀ ajánásì tóun náà wá ń lò ní wá ń ṣèyàwó jámọ́ tẹ̀bẹ̀ bá jẹ mọ́ sàbáhùn kọ́mọ́dì pé ó fẹ́ wá mẹ́nìkan ṣẹ̀sìn àbí fẹ́ wá sábùkù ẹnìkan kan ni, mo fẹ́ wá pàkíyèsí ni ọ̀rọ̀ lọ́rin là ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. ìlú tá a mọ̀ jáde tá a mọ̀ ṣe fáàrí pé ńlẹ̀ Yorùbá yà wá lágbà fáà, àwa ló ní mímọ̀, ìlú ẹ̀sìn nílùú wa. ẹ̀sìn ló kù tọ́pọ̀lọpọ̀ ń ṣe báyìí, kò sẹ́sìn ń bẹ̀ mọ́. wọ́n wá pe ọkọ àti ìyàwó jáde ajánásì, ẹlẹ́kùnrin náà pè ní ajánásì ẹ̀bẹ̀ ní kíkà Kùránì ni. wọ́n wá pé tọ̀ ẹni tó jẹ́ MC òde ìwà ń bi DJ pé ní sọ ti rẹ́dì, òun fẹ́ kí ọkọ àti ìyàwó jó, àwọn tí wọ́n jẹ́ ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ ọkọ ìyàwó kán mọ́ wá háìpù ìyàwó, àwọn tí wọ́n jẹ́ obìnrin tán bá ìyàwó wá kán mọ́ háìpù ọkọ. òun fẹ́ ká yí ọmọ yìí pé tó bá fẹ́ àfáà ò ní kábàámọ̀. Ya Allah, ẹ dákun ṣe pẹ̀lú ijó lórí gbàgede àríyá wa ni ní dẹ́pẹ́ tó fẹ́ fọ́ kábàámọ̀. wọ́n wá ń lùlù, wọ́n wá ń kọrin, àwọn náà wá ń jó àtọkọ àtìyàwó. ẹ dákun bo lókù torí ibú àtàgbákò ọba àwọ̀ tó bá ti débẹ̀ tó fẹ́ débi àyè ọwọ́ mọ́. mi fẹ́ dákọ ni o, mi fẹ́ dárúkọ ni. àfa ọmọ ajánásì tí ọmọ ka Kùránì fún yàn lóde ìwọ́n ń ṣègbéyàwó tiẹ̀, MC wá ń pé kátàfá àtìyàwó rẹ̀ ọmọ ẹjọ́. mo wá lọ wo kọ́mẹ́ǹtì pé ní haluna mi rọ́jùlìn rashid, ǹjẹ́ ààrẹ nìkan tọ́pọlọ rẹ̀ tiẹ̀ pé, ǹjẹ́ ààrẹ nìkan tó tiẹ̀ mà ti bọ̀ tán ọ̀rọ̀. ṣé bá ṣàtú Yorùbá mọ dání pé ọmọ tá a bá fẹ́ ń di ijó àbí ìyàwó tá a bá fẹ́ ń di ijó ìran lọmọ wọn wò gbẹ̀yìn. ṣé bọ́rọ̀ Yorùbá nù ni ọ̀làpọ̀ ti yí padà báyìí nísìnyí, àbí ìdíjọ́ òun ti di nǹkan dáadáa. àtọkọ àtìyàwó wọn jọ ń jó lórí stéèjì, àwọn ọ̀rẹ́ ọkọ àwọn wá ń háìpù ìyàwó. Ya Allah, ẹwà gbáko. àwọn ọ̀rẹ́ ìyàwó àwọn obìnrin wọn wá ń háìpù ọkọ, ẹwẹ́rí ibú. kọ́lọ́mọdé á ṣe, kọ́lọ́mọ ṣàánú wa. ìtẹ́mi wá fẹ́ mú jáde nínú ta lákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n di akọrin ṣọ́ọ̀ṣì tí wọ́n ń kọrin Ìlọrin tí wọ́n láwọn tán ní ń kọrin Ìlọrin. gèrè àlìmí ọmọ gèrè àlìmí báríkà tààríra wa, ìbò náà ti kọ́ ná. ẹ dákun torí Ọlọ́run, mo sọ lẹ́ẹ̀kan wípé harabukum ala al-hijab faghalabtum, wọ́n ja ará Ìlọrin lógun lórí ọ̀rọ̀ hijabu dé, ẹ borí lóòótọ́, àmọ́ wọ́n wá rò pé ní kí làwọn Ìlọrin tún mọ̀ ṣe dáadáa tí wọn ò ní filẹ̀, ijó àtorin, àwọn agbábẹ̀ náà wọlé. ìwọ náà sì mọ̀ dáadáa. tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń rò wípé ní àwọn ìlú tó padà kúnwọ̀ lọ́rin ìhun ni wọ́n ní ijó àtorin ni, báyìí nísìnyí kò jẹ́ bẹ́ẹ̀ mọ́, ó ti padà wá rí ìdíjòkó ńlọrin gẹ́gẹ́ náà. gẹ́gẹ́ bó ti ṣe wípé ní àná wọ́n ń rí àwọn àdúgbò kan pé àwọn eléyìí ṣe lọ́rin ìlú ẹ̀yìn ìlú ni wọ́n wà, wọ́n tabẹ̀ fáwọn churches, àwọn ilé ìjọsìn kìrìsìtẹ́nì wọ́n tà fún wọn. báyìí nísìnyí ó ti wá di ibi tẹ́ kọ́kọ́ kàn kẹ́ tó kan gbùngbùn lọ́rin gan pẹ̀lú. gbogbo ẹ̀ wá ń wọ́ọ̀kì ń tawọ́ fúnlẹ̀, àwọn akọrin àwọn aláre patí àwọn ṣiṣẹ́ fáátí tí wọ́n wà ní àwọn àfáà, wọ́n wọ̀ fáátí tí wọ́n wà ní àwọn tó ń pè àwọn kọ̀dìrí, àwọn náà wá ń lùlù ìlú gidigidi. wọ́n lè nígbà náà pé yẹn sáwọn àwọn kọ́kọ́ lù ní ṣẹ̀fọ́ àwọn lọ́gbà ọ̀dọ̀ àwọn àfáà wọn ni. ẹ dákun tí téèyàn bá gba ìmọ̀ ọ̀dọ̀ àfáà yẹn tó máa gbérí ibú rẹ̀ náà papọ̀ ni. àwọn nígbà náà ìlú ń dákọ̀ àṣíkiri ni. ẹ rí i pé kan náà àwọn ẹyin jọ sígbà tẹ́ fi lù ú ipe ṣe ń lu bàdírì fi kọrin, ó padà dá sílù àbí ó dá sílù, ó sì ní ìlú náà sọ tí bàdírì sọ àbí ọ̀sọ́ bẹ́ẹ̀, èmi ò ní dákọ̀. ẹ wo nǹkan nígbà wọ́n lu òun pé ń fi bàdírì yìí ṣe gbè ń fi ń ṣe agbé, báyìí nísìnyí gan àti bàdírì àti ìlú kò síyàtọ̀ láàrin wọn mọ́. kí ṣe nìyàtọ̀ tẹ́lẹ̀ náà kò síyàtọ̀ ń bẹ̀. mo rántí ọdún kan tá a lọ Mọ́lúdì kan, Ọlọ́run kó foríjì wá,
àti ṣàìsùn bí ọjọ́ mẹ́ta yìí dákọ̀ mọ̀lúdì náà àìsùn bí ọjọ́ mẹ́ta wa ń bọ̀ wálé ó ti rẹ̀ ń kálukú wa àkóbàndírì sẹ́yìn mọ́tò àwa sọ̀kalẹ̀ ká mọ́ lọlé àgbàgbé ìlú àgbàgbé bàndírì wa darí taxi driver ní pé àfa ẹ̀ wá kó lù yín a ní àkémọ̀ ṣe lù ó ní ẹ mọ̀ tán ara yín ẹ kó gìbò bóyá kò ní dúlù sọgbọ́ taxi driver lásán ó ní ẹ kó gìbò bóyá kò ní dúlù ìbá wa àti igi níwọ̀n èsì òun náà so tọ́ wa kọ́ ni so ijó àtòrin níbo ni wọ́n ti kọ́ ń lọrin lóde ní ọkọ̀ mọ̀ dáadáa ọ̀pọ̀ gan léyìí tó ṣe pé ní ọ pẹ̀lú nǹkan tí dá wa Sheikh Usman bin Fodi ẹ̀ fáìtì nílẹ̀ Haúsá lọ́hùn àwọn orí gbélé wọ́n dì í mú àwọn tí wọ́n wá jẹ́ ọmọ lẹ́yìn Sheikh Alimi wọ́n tún wá gbé e wá èyí pẹ̀lú nǹkan tí wọ́n ò lè mọ́ lò nílọrin ó padà wá di pé tán bá wá ń kọrin ìyàwó tán ṣe gbogbo ẹ̀ bẹ̀m̀bẹ́ wọn ò lè mọ́ lò èyí náà yàtọ̀ sí pé ní àwọn oníṣẹ́wẹ́lẹ́ àwọn oníbàálù àwọn náà ń bẹ lọ́tọ̀ táwọn náà ń kọ tiwọn náà tí wọn ò lè mọ́ kọ́ bàjẹ́ ń bẹ̀ bó tilẹ̀ sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lánàá òun náà ó ní àgádágodo tó tì í wípé tí mágíríbì bá ti ń dé kọ́mọ́ tayọ bẹ́ẹ̀ báyìí nísìnyí kò rí bẹ́ẹ̀ mọ́ díẹ̀díẹ̀ láburú mọ́ bẹ̀rẹ̀ ìmọ̀ níjànú gbà tó bá kọ́ bẹ́ẹ̀ tó bá padà yà kò ní níjànú mọ́ òde mọ̀lúdì wọn ò lè mọ́ lùlù ó ti wá di àṣà ó ti di nǹkan nọ́mà wọ́n gba gbogbo eléré báyìí wọ́n á mọ lùlù wọ́n mọ sálù sí wọ́n mọ kọrin àwọn náà wá bá yín gbé láti bẹ̀rẹ̀ wọ́n bá yín kọ gèrè Alimi inú kálukú wá ń dùn pé àǹtẹ̀mù lọ́rin ni wọ́n ń kọ òun àǹtẹ̀mù lọ́rin kọ́ lọ́yẹ kẹ́ wò ń bẹ̀ aburú ibẹ̀ lọ́yẹ kẹ́ wò torí pé ẹ̀yin tẹ̀ ń ṣí ẹ̀rẹ̀ káàkiri òun tí kan nú àwọn ọmọ yín ẹ sì wò múra táwọn èèyàn tán kọrin kírun tán mú ẹ rí i pé ìmúra wọn náà ó ṣe déédéé ntọ́mọ̀ lọ́rin imú náà tóun náà lè mú lára tí wọn ò ní wérí tí wọn kàn wọ bí aṣọ péńpé báyìí wọ́n sì wọ ṣòkòtò sí ó ti wà ń lọrin dáadáa wọ́n sì ti ń jó wọ́n ti ń lùlù náà ọ̀yà kí wá níyàtọ̀ àwọn èèyàn àtàwọn ọmọ yín ẹ̀tún wá bá yín sí ẹ̀rẹ̀ sáwùjọ àwọn ọmọ yín tó ti pé níbi tán bá dé náà rèé ó kù díẹ̀ káàtó fa wàláhì ó burú pípọ̀ wọ́n wá ń forin ìlú wa wọ́n wá ń fi ṣe kí ni o wọ́n wá ń fi ń dẹ wá nígbà téèyàn bá ń fi ara ẹja téèyàn bá lọ wá ẹja jọ ẹja gbígbẹ tó wá dín tó wá dà tó wá fi sẹ́nu gọ̀gọ̀ tí wọ́n fi ń dẹja míì ìmúra táàrà burú sí mọ́ wọ́n fi yún wọlé ijó àtorin wọ́n fi yún náà wọlé ṣe rí tá a bá ti rí kínní gẹ́gẹ́ bí ewu tá a tètè lákìyèsí bá ṣe dènà rẹ̀ tínú wa ń dùn wípé ní kọ́dà àwọn tí èsè mùsùlùmí gan bá wá kọrin ìlú wa ní aburú là ń wọ́ wọlé fáwọn ọmọ tí wọ́n mọ̀ dàgbà nì èyí tó ti wà ńlẹ̀ báyìí nísìnyí di gbìnì náà òun ti kọ́kọ́ wà náà ká mọ́ ti wá ṣe táwa náà tó wá ń pè yìí pẹ̀lú dogmatism fanatism adẹ̀fín wa ń publicize ń tọ́tako ẹ̀sìn wa àwa ń gbé sáyé àwa ń ṣí ẹ̀rẹ̀ orin ìlú wa ni ìkíníkan ìlú wa ni ìkíníkan ìlú wa ni ṣé ìlú wa lọ pàtàkì ni àbí n tó fún ìlú wa lórúkọ rẹ̀ tí ṣẹ̀sìn Ọlọ́run ṣé áńtẹ̀mù ìlú wa lójoojúlówó orin ni àbí n tó sọ ìlú wa di yàtọ̀ láàrin ilẹ̀ Yorùbá tó kù lọ pàtàkì ẹ dákun ẹ jẹ́ n béèrè yìí o kí ni fáàrí Ìlọrin gan-an kí ni fáàrí Ìlọrin ọjọ́ wo ni mo ti fẹ́ sọ̀rọ̀ eléyìí náà láàbí abí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn báyìí nísìnyí láwọn àdúgbò kan ní sáìdì táǹkẹ̀hún náà ni wọ́n lọ gbé fọ́tò ìgúnnu ni wọ́n gbé yún náà lẹ̀ nílọrin wàyí náà ni wọ́n rí nǹkan kan ṣe sí òǹkálùkù dákẹ́ òǹkálùkù ń wòran kètí kàn mí kìí ṣe ilé mi lọ́wà ó sì jìnnà sádùúgbò mi aburú ọmọ ẹ̀dá tọ́lọ̀ ń dá ọmọ èèyàn àdámọ́ ọmọ èèyàn òun náà ni pé kó láìkì eré kó láìkì idó kó láìkì fàájì ìwọ náà wò ó sọ́pọ̀lọpọ̀ wà yìí náà ní kírun pé káwárí kinní kan tí ọjọ́run tóun tún mú fàájì lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ tí ọ̀wá nígbàrún lọ́wọ́ ẹni tí èkírun pé ìwọ̀n tá ń pa kéèsì wa sínú ni àjẹ́ pàtàkì kan lójú ayé tààrù pa fi wọ́ọ̀tì fáàrí tó tayọ kí ni o tó tayọ rẹ̀ sìn
kọ́mẹ̀ntì ẹni kọ́mẹ̀ntì yẹ ẹ̀gbọ́n mi yé ni mo ń sọ wípé ní dúró yẹn onítaxi tẹ̀ nífẹ̀ẹ́ mi sí pé ó lè pàkíyèsí onítaxi lásán kì í sàfà tó fún wa ládìsí tó fún wa lọ́rọ̀ ọlọ́run ní tẹ́mi gbà lérò nù ni mi ì sọ pé ní yẹ̀yẹ́ ló ń taxi ẹ má gbé ọ̀rọ̀ mi lọ bẹ̀ yẹn ibi tí mo ń gbọ́ ọ̀rọ̀ mi lọ ọ̀tọ̀ ibi tẹ́ fẹ́ gbé sí wọn ọ̀tọ̀ ipe onítaxi tẹ̀ ní pè láàfa ipe onítaxi mọ̀ ni òní wá ń pàkíyèsí wa kì í ṣe onítaxi lásán èèyàn yẹ̀yẹ́ onítaxi lásán tí ọ̀wọ́ ti àfa ń tẹ́mi sọ fún wọn ẹ jẹ́ mọ bọ́rọ̀ mi lọ a mọ̀ ṣe fáàdé gẹ́gẹ́ bí ọmọ Ìlọrin kọ́lẹ̀ mi ò jáde ká ọmọ Ìlọrin ni mí tòun ta ìmọ̀ kankan lórí òun náà tòun ta ìdá kankan mọ̀ òun náà wọ́n fẹ́ kán mọ̀ fóun lọ́wọ́ Ìlọrin ẹ wá ohun táwa bá dé báyìí nísìnyí ẹ̀dá lọ di kìíní yìí mú ṣèyí tá a bá wò pé nínú ẹ̀sìn lọ́wọ́ ká mọ lu bàndírì tó kálukú ń bá a lọ bẹ́ẹ̀ ẹ̀yin náà ti fi tó padà ń dá sí báyìí gbogbo àwọn tí wọ́n máa fi bàndírì sáà tí wọ́n máa fi tó pàmò fi ń kọrin lọrin gbogbo wọn pátápátá kò sí ètò ìpadà mọ tẹ piano tó ìpadà mọ lùlú nu wọn ẹ lọ máyà fi wá ọjọ́ piano tí wọ́n fi tẹ piano ń bẹ tẹ ẹ bá pè wọ́n lóde àdúgbò abẹ́lé náà mọ lu bàndírì fún yín ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀ tẹtẹrẹ aburú abẹ́ẹ̀ rí tẹtẹrẹ àgbákòbẹ abẹ́ẹ̀ rí ìran kan náà nìran lù irinṣẹ́ èṣù kan náà ní gbogbo wọn kò sí yàtọ̀ kankan ṣé Alhaji Làbíkà lẹ fẹ́ sọ ni àbálájì Sulemanu Sàrùmí àtàwọn mìíràn tó kù lẹ́yìn wọn tẹ́wọ̀n lu bàndírì lóde ní wọ́n padà máa tẹ piano àti ìlú ẹ sọ kí n gbọ́ ẹ sì ti mọ̀ wọ́n ń tẹ piano wọ́n lùlù wọ́n ń jó sórin wọ́n yìn ìfẹ́ tó obìnrin lélégbè yìí wàláhì ìpínlẹ̀ gbogbo aburú ni gbogbo ẹ jẹ́ torí kò síbi tí wọ́n ti máa kọrin máa ṣègbè tí wọ́n ti ní máa mugbó tí wọ́n ti ní mutí tí wọ́n ti ní máa rìn hòhò tí ò ti ní máa ṣẹ́gbẹ́ òkùnkùn bẹ́ẹ̀ ẹ sì máa wá wò tí bá wá ń lọ bẹ́ẹ̀ tí bá ń lọ bẹ́ẹ̀ báyìí nísìnyìí tá a bá dojú tá a bá máa yá ẹ padà máa ráwọn ọmọ Ìlọrin tán máa kọ hip hop èyí àwọn tí wọ́n tún padà máa mókè táwọn náà dá láàrin táyọ̀ máa pariwo wọn lèmi ń sọ o kẹsẹ̀ pé wọ́n ti wọ́n ti wá o torí pé Ìlọrin yìí náà ni ẹ ti ń ṣètọ́jú àwọn skit makers Ìlọrin yìí náà lẹ ti ń hábọ̀ wọn tẹ́ ń pè wọ́n ní pàtàkì tẹ́ ń pè wọ́n ní nǹkan ẹlòmí ò ní ìwọ lọmọ tó bá bá ọ ẹgbẹ́ ìsìn ẹ̀ka ẹ̀ mọ́ mú kókókó àmẹ́sìn kókókó yìí táwọn tọ́jọ́ bí àwọn tó bí wá fi pinlẹ̀ Ìlọrin kọ́lé yìí tẹ́ gbé lọ́wọ́ yìí làwa ń sọ tó bá ti pín tí ń bá yóò bá wá rí bẹ́ẹ̀ kẹ́ wá já mi bí kọ́lá láyé àwọn àgbàlagbà tàná o wọ́n máa ń kọ hip hop ń gbà wọn láyé àgbàlagbà tàná o bọ́n ṣe máa ń kọrin tán máa lùlù sí táwọn tẹ piano táwọn obìnrin máa bá wọn jó rèé díẹ̀díẹ̀ lọ bẹ̀rẹ̀ wákà lásán náà máa ń dá lọrin táwọn àbádọ́dọ́ wákà wọ́n ní ẹni kéwu àkélò ló ní kéwu o ẹni kéwu àkélò ló ní kéwu kí láǹfààní kéwu tẹ́rù ò bá lò ó ẹni kéwu àkélò ló ní kéwu ẹni kéwu àkélò ló ní kéwu o ẹni kéwu àkélò ló ní kéwu kí láǹfààní kéwu tẹ́rù ò bá lò ó ẹni kéwu àkélò ló ní kéwu lóde ní ìbáyìí kí láǹké tá ń lò ńlọrin mọ́ kí láǹké tá ń lò bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú wákànú ni ó padà di pé ní ọ̀dà pé kí ní yọ ọ̀fẹ́ máa tà mọ́ àwọn ìyá kan gbé tiwọn wọ́n fẹnu lùlù sí i àwọn tí dòdò wákà náà àwọn náà padà ń ṣe àkúngbàlàkúngbà àwọn náà fẹnu lùlù sí i díẹ̀díẹ̀ ní àdìfáǹsì láwùjọ àwọn àfa àwọn náà ń dá wákà àbásàn ní sẹ́wùdé wọ́n fi lùgbàǹdì àwọn náà kọ́kọ́ mọ́ ń fẹnu sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni báyìí nísìnyí àwọn náà padà wá ń fìlù sí gidigidi àwọn stúdíò pẹ̀lú rẹ̀ ẹ rí pé díẹ̀díẹ̀ ni máa dàgbà bí ṣe máa ń peléke nù ni aburú tí wàá máa bí wàláhì ń pọ̀ sí ni o tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi wọ́n ti mú gbó ọ̀pọ̀ ńlọrin lóde níyì ojú gùngùn lọ ni wọ́n mú gómẹ̀ bí ó bá rí bẹ́ẹ̀ máa já mi tí ó bá rí bẹ́ẹ̀ máa já mi bákan náà ẹ má jẹ́ ká máa fi ẹ̀ṣẹ̀ Ọlọ́run ṣe fáàrí lórí táwọn mọ̀ pé tọ́lọ́run bá ń dájọ́ àwọn kinní kan Ìlọrin ní kèétí kàn wá tọ́lọ́run bá ń dájọ́ àwọn kinní kan Ìlọrin ní kèétí kàn wá táwọn àti adébí ọ̀rọ̀ ṣìnà pé bàbá sílífàmọ̀ ti kàn wá a'udhu billah Ọlọ́run ò torí Ìlọrin sọ̀rọ̀ ṣìnà gbogbo ayé ni máa ń ṣe
àmọ́ a ti wá sọ di nǹkan fáàrí pé ní ẹ̀ṣẹ̀ tiwa lèyìn tá lè filẹ̀ aburú lèyìn náà àìdá sí ni kò dìgbà téèyàn bá tó mọ̀ bí màláíkà kó tó mọ̀ ọkọ̀ àìdá gbogbo àwa náà tó jẹ́ pé torí pé wọ́n kì wá wọ́n sọ̀rọ̀ wa dáadáa olórin ó kì wá lẹ́nu wá fi ń dùn ipe ẹ̀rí ni kódà àwọn tá a jẹ́ mọ̀ríkà sí gan àwa náà àwọn akọrin wà nù ní ẹ̀dákun wọn wá ń kì wọ́n náà bí orin bí ọ̀kan adúpẹ́ ẹ jẹ́ kí n forí gùn yìí mo fẹ́ post ẹ̀ tẹ́tẹ́ ìpadà náà fàánà ti post ẹ̀ mọ́ àfẹ́ dúpẹ́ fún Malam Yusuf ní Adépọ̀jù ẹ̀rọ mi ò pé kí ló tún bá débi eléyìí Malam Yusuf Adépọ̀jù yìí àwọn náà jẹ́ àmọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ní fíìlì àwọn kan nú àwọn táyé ń pè láàfáà táwọn náà wá jáde tán wá ń bú àwọn èèyàn àmọ́ ń gba environmental ẹgbẹ́ wọn nígbà tó dé wọ́n padà bọ́ sí di orin tí wọ́n mọ̀ ọ́ kọ yẹ kí fi Amẹ́ríkà sí àbẹ̀wò ṣe kọ́ náà kìnnì kan Amẹ́ríkà sí yìí ó ti padà sí di sí àárọ̀ rẹ̀ ọ̀dà o àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà àkíyèsí tèmi ń bẹ̀ ni wípé ṣe rí gbogbo ẹ̀yin tí wọ́n kì í ní nínú tó kálukú náà wọ́n lọ yọ tíráàkì tiẹ̀ tí wọ́n ń ṣí ẹ̀rẹ̀ káàkiri òun nínú aburú lẹ́yìn náà ń ṣí ẹ̀ káàkiri tẹ́ ẹ̀ bá nígbà lẹ̀ nígbà ẹ lọ gbà òótọ́ ọ̀rọ̀ ọmọ koro ni tẹ́ ẹ̀ bá ti gbà aburú tí wọ́n padà bí ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n òun ti ń tẹ piano tí ń kọ báyìí nísìn yẹ kì í fi Amẹ́ríkà sí ìyàn àbí olóṣèkọ náà ìṣẹ̀lẹ̀ tí bó ti kọ́ gan-an ẹ má bínú o ìwọ́n mú kálukú dókítà ní kíní kan lára àwọn lọ́wọ́ kíní kan mọ̀ríkàsí ni wọ́n kíní kan mọ̀ríkàsí ni wọ́n ẹ káàbọ̀ àti bọ̀tán rú rẹ̀ aburú ni máa já sí. àwọn bàbá dòdò ń wákà lásán ni wọ́n ń dá kò sáburú ń bi wákà ayé tí ń fìlù àti orin wọ́n ti ń fìlù àti piano sí wákà báyìí nísìn ẹnìkan wá gbé tẹ̀lé torí piano àti ìlù àti kí n tóbìnrin bá gbé gangan máa ti bọ̀tán tí ó padà já sí. Wọ́n nígbà náà pé àwọn mọ́súnà wọ́n ti dénú ni ṣé bídíà náà fi ń ròyìn Ìlọrin ni èsókè bídíà ń bẹ ń lọrin bókè súnà lọ́wà ṣe èsókè bídíà ń bẹ bókè súnà lọ́wà kí làwọn àgbàlagbà ń gbé wá kí ni iṣẹ́ wọn gẹ ẹja gbọ́ sákọrin ni wọ́n jẹ́ so èyí wọ́n mọ̀ jẹ́ foundation àti àkọ́kọ́ ìntẹ́mi ó kọ́kọ́ sọ báyìí ná wípé ẹ lákìíyèsí o tẹ́ ẹ bá ní tẹ́yìn máa ṣe àṣà yín nù ní àwọn tán fẹ́ gbàbẹ̀ mú yín náà pọ̀ nínú àwọn ọ̀tá yín Ọlọ́run sọ nínú Kùránì pé walan tarda ankal yahudu walan nasara hatta tattabi'a millatahum yahudu àti nasara ò ní yọ́nú sí wọn ò ní láìkì yín títí tẹ́ fi tẹ̀lé lánàá wọn ẹ sì ti mọ tán kó sínú fún yín lọ́tà níbi ọ̀rọ̀ hijab lẹ́kún kálukú ti gbọ́n kò tún wá dìgbà tán wá tún wá ń padà wá ń kọrin Ìlọrin ni wàláhì Ìlọrin ni àwọn oníkìní kan mọ́ra wọn wàláhì àmọ́ra wa tẹ́ wá ń gbà wọ́n sí ẹ̀rẹ̀ káàkiri láàtúmọ̀ sí pé ẹ̀wọ̀n ti wá láìkì yín wọn láìkì yín o wọ́n gbàbẹ̀ kó àwọn ọmọ yín lọ́pọ̀lọpọ̀ ni wọ́n gbàbẹ̀ kó àwọn ọmọ yín wọbi tẹ́ ti jọ dọ̀tá ara yín wájú Ọlọ́run aburú ni o aburú ló wà ń bẹ o èmi wí tèmi o Allahumma fashhad mo bẹ̀ Ọlọ́run k'Ọlọ́run ó jẹ́rìí sí gbogbo ẹ̀yin àgbàlagbà gbogbo ẹ̀yin àfáà tí wọ́n sì ń rí yín fàárí ńlọrin tẹ́yìn náà máa ṣerú nǹkan báyìí kò sóore ń bẹ̀ ẹ̀yẹ fi àtibọ̀tán tí ò dálẹ̀ fáwọn tó ń bọ̀ wá béèyàn bá lówó kò ní kọ́ mọ invite ìbàjẹ́ béèyàn bá lọ́lá tó bá ní agbára tọ́lọ̀ bá kẹ́ níbi ìjà àfáà kò wá dìgbà tó bá tó fi ìbàjẹ́ kún kó tó mọ túmọ̀ kẹ́ káwọn ìyàwó yẹn mọ lọ́wájú olórin kan mọ kì wọ́n eré ibú ni kò sóore ń bẹ̀ káwọn ìyàwó yóò dé tá a mọ̀ pé bá ń délé bá ń kí sẹ́rù ká mọ̀ kọrin kí wọ́n aburú ni kò sálùbáríkà ń bẹ̀ kì í sóhun ni wọ́n fi bí kì í sóhun náà fi tọ́ yín ẹ̀sìn Ọlọ́run tán fi bí yín ni kẹ́ ẹ̀ mójútó ẹ̀sìn Ọlọ́run tẹ́ ń pariwo fáyéwu náà ni kẹ́ ẹ̀ pàtàkì jù Ọlọ́run ó ṣàánú wa Ọlọ́run ó ṣe mú wa lórí dáadáa eléyìí tá a wí ọmọ jẹ́ àkọ́kọ́ lọ́wọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ mi ni pé gbogbo ibi tí wọ́n ti máa kọrin tí wọ́n ti máa lùlù tí wọ́n máa jó kò sí àbálọ àbábọ̀ rẹ̀ kọ́tìsì padà máa wà ń bẹ̀ náà ni àwọn sì ní àbíkú àgbà ni wọ́n àbíkú ọmọdé àwọn ọ̀wọ́rì tí wọ́n tọba wá sí pé tẹ́ fi palẹ̀ mọ́ ńlọrin nínú ni ẹ̀dájọ́ mọ́ wò bọ̀ wá àmọ́ àwọ̀ tọrọ bẹ́ẹ̀ o ká ní tẹ́ fi palẹ̀ mọ́ jẹ́ àfá ńlọrin nínú àwọ̀ tọrọ bẹ́ẹ̀ o Ọlọ́run kó ṣàánú wa k'Ọlọ́run mú wa lórí dáadáa o àkíyèsí pọ̀ tá a mọ̀ padà mọ́ ṣe Ọlọ́run kó dá wa sí k'Ọlọ́run sì gbà ní ìbáàdà fún wa àníyàn tiwa lórí eléyìí
òun náà ni pé ṣé ìlú Ìlọrin táyé ń sọ wípé ìlú àfà ìlú ẹ̀sìn tó kálukú náà fẹ́ mọ̀ ṣe fáàrí bẹ́ẹ̀ títí ti ń já sáwọn èèyàn lọ́wọ́ wípé ní àná ti lọ èní òfo olókù tá a wá fẹ́ mọ pọ́n jẹ́bẹ̀ rẹ̀ lé tá a tún wá ń gbọ̀nà bòmíì tún mọ́ tú ní táwa ń pàkíyèsí sínú ni o kó tó di pé yányán wà tán kọ́lọ̀ mọ́jọ tán kọ́lọ̀ mú wa dúró.